ni ó ṣàánú jábọ́ lọ́rọ̀ àkànní o kò sẹ́pa bẹ́ẹ̀ ni ò sì ṣe mú. ẹ máa tí mo gbé dání ọ̀kan gbòógì lára oògùn wa bá nù. mo wá kí ẹ nílò kó yé máa forí mi ààfin ni mímí ò ṣe ni àgbá lójú o òyìnbó ni mímí ò ṣe ni àfúró tútù ọwọ́ nítorí bí gúnugún bá balẹ̀ àjòjú bákàrà ògùn bá balẹ̀ àjòjú èèyàn babaláwo kan bíi tiẹ̀ ò ní gbójúgbójú kó fi gúnugún bọ́ fá. sọ̀rọ̀ ẹ láti ẹni tó mẹ́sàn ọ̀dà àmì police officer. ẹ dira ìjọba. mo rò pé wẹ́rẹ́ yìí sọ tálẹ́ lómi ìtọ́lẹ̀ wà ní ìjọba nínú nǹkan mi nínú ilé. kí ló wọ yẹn ló lé wa o ṣe yí igbó sí wọn bẹ́ẹ̀ yìí bí àwọn olùkọ́ ìjà àwọn olùkọ́ yẹn. wọ́n lé ní 1000. ọ̀rọ̀ kátikáti ló ń sọ lẹ́nu yìí àwọn ògbó gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀ ọ́fíìsì gbọ̀rọ̀ sọ gbọ̀rọ̀ báyìí lẹ́nu. ṣùgbọ́n bàbá sọ pé agbára tó wà lọ́wọ́ Àkànní agbára tó ní agbára gan ni. Àríkẹ́ ni mo pe àwọn náà dẹ̀ tún wá mọ̀yàn ní gbogbo ojú tán. Àríkẹ́ ni mo pe pé tó bá tiẹ̀ rí kí n lè bẹ̀bẹ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ ní the other time. Wọ́n ti bá Àríkẹ́ gan sígbà tí èèyàn tí dàmọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní dọ̀fẹ́ ẹ̀rù gan bá yẹn. Hello bàbá. Mo ti ń bọ̀ ready. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run máa jọ yín sìn. Ẹ kàn fún mi sẹ́yìn díẹ̀. Awolabi fi ń dàgbò pọ̀ náà ni àbọ̀ nǹkan ni ògúlùtù rẹ̀ ti bọ́ sínú omi báyìí. ìdá bá wí fáyé láyé gbà èyí tá a bá wí wọ́nà lọ́nà tẹ̀ ọ̀rẹ́ àdáyọ̀ ayé ìró lójútùú ọ̀tá ilé ní ọ̀tọ́ òde tó fẹ́ káyé ìró rí bá kan wọ́n borí fún wọn. Àkànní ò ní sórí kúkú ayé ìró lójútùú sọ́ọ̀rí ìpèsè ìdá àṣekán ìdáǹdarí rẹ̀ bọ́ì òun lẹ́lẹ́kẹ̀ẹ́fà nínú méjì tí mo bá ṣe tó bá wá dọ̀ṣẹ̀ tí ń bọ̀ á wá ṣàṣekágbá gbogbo rẹ̀ ayé rẹ̀ wà dùn yóò lójútùú ipá yìí gan ní káwọn èmi mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀yin rúmọlẹ̀ o Awolabi ló rán mi sí yín o ó ní wípé kò sí ohun tẹ́ lè fóun ṣe tóun bá gbé fìtílà wọnú yàrá agbára pé kò sí nǹkan tẹ́ máa ṣe fóun òun ló ní wá fún yín níwọ jẹ́ o ó nítorí wípé gbogbo agbára lẹ ti fi fún òun sì lè ṣe nǹkan tó bá wù òun torí wípé ẹ̀yin àtòun ẹ ti jọ múlẹ̀ òun ló rán mi sí yín o tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe Awolabi bó ṣe ń ṣojú ẹ fi làkàlàkà kẹ́ jẹ́ kó mọ̀ wípé láì sí ẹ̀yin kò lè sí òun ó ní kò sí nǹkan tẹ́ fẹ́ fóun ṣe torí pé gbogbo agbára lẹ ti kó lé òun lọ́wọ́ òun ló ní fún yín níwọ jẹ́ o ẹ má dáríjì o torí òun ló fún yín níwọ jẹ́. irú àmì ara burúkú wo ni a lè
Kí ló ṣe? Mo ti rí àyè kan tẹ́lẹ̀. Ṣé wèrè yìí ló gbórí? Wèrè lélẹ́yìí. Wèrè ni. Awolabi. Ayin. Mo rò pé o fẹ́ pitú ni. Gbẹ́nu rẹ lọ. Àríjẹgbẹ́ awolé alára. Ọ̀gbàdì máa wo òde ìdérò. Kókó mi kó awo olókun. Kòkò mi kó awo ọlọ́ṣà. Àwọn ọlọ́gbà yóò mú mi làkà. Olórí wo yà. Olórí àyàgbọ́ àyàtọ̀ àyàpẹ́ kẹ́ni kéṣe. Ilẹ̀ o. Ọ̀gẹ́dẹ́ àfọ̀kọ́ yẹ ní. Alápòkọ́ ọ̀hún dàgbà ṣe gbẹ̀dùn. Tí gbé ní bíbí kalokalo. Ilẹ̀ o. Bàbá, ẹgbẹ́ súnmọ́. Ẹ̀rà ń bọ̀. Kíní yìí fún bàbá ẹ̀ sí. Igúnnugún ní jẹ́ òṣàlú ayé. Àkàlàǹgbò àjẹmọ́ òṣàlú ayé. Àárì kan náà. Ọmọ ẹ̀jẹ̀ àárì kan náà o. Dákun ń bọ̀. Mọ̀dé. Bàbá. Èyí tí mo fọ́ ọ̀hún kọ́. Bàbá tán lé àkú lóde ni. Bẹ́ẹ̀ni. Èmi mo sọ Ọ̀pẹ bẹ́ẹ̀. tẹ bá kúrò lé. Ẹ máa sọ náà nìyẹn pé ẹ tún sẹ́kù nílé. Ọ̀pọ̀. Ẹ bá dẹ̀ tún kúrò ní ìta náà. Ẹ tún máa ń kù lójú ọ̀nà àbí. Ọ̀pọ̀. Bàbá. Ọ̀n sápò pọ̀ o. Mi ò rí kíní yìí o. Bàbá, ṣé kìí ṣe pípa tí mo pàdé ìyá ilé kan? Hello bàbá. Mo ti ń bọ̀ rẹ́dì. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run, màá jọ yín sìn. Ẹ kàn fún mi sẹ́yìn díẹ̀. Láàlú ògiri òkò. Àríkẹ́lẹ̀ o. Láàlú ògiri òkò. Ẹ̀fọ́ra ńlá tí jẹ́ látọ̀ pa. Ògbẹ́lẹ́kùn ṣekú kẹ́rù ògbẹ́lẹ́kùn. Ẹlẹ́kùn ṣekú làwọ̀ yìí ṣe. Kẹ́rù lọ, ẹ̀yin ẹlẹ́sìn mi rìn. Ṣé ohun tẹ̀ ń wá kọ́rè? Ẹ ṣeun ìyá mi. Sórí rẹ̀ ò burú. Ṣé kìí ṣe pé ó rẹ̀ ọ́? Ọ́ gbà kínní lọ́wọ́ mi. Abẹ́bí o, kú iṣẹ́ takuntakun. Obìnrin ni ọ́. Mo gbé fún ọ kú iṣẹ́ mi. Mo gbé fún ọ. Ìjà rẹ náà mò ń pè é kí wàá ló ní í ṣe. Ẹnu dákẹ́jà wèrè ni ó. Wèrè ni wọ́n mọ̀ kú yìí. Bọ́ọ̀lù ṣe lọ́wọ́ wọn. Ìyá yìí ló. Bóò ló ṣe dọ́wọ́ tèmi? Ẹ̀mí ẹ̀ dákun. Awolabi, bóò ló ṣe dọ́wọ́ tiwa? Ṣé wọn ò kìlọ̀ fún ọ? Sábẹ̀ bí ò kìlọ̀ fún ọ kò wí fún ọ? Mo wí fún ọ. A ní kóbìnrin tàtọ̀rìn, ọkùnrin tàtọ̀rìn. Ìyàn kan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ìgbàgbé ló ṣerú yín wípé àwa obìnrin gangan òun lélẹ́dùà kó gbogbo ilé ayé lé lọ́wọ́. Ṣé wá rí o? Ó kù báyìí, òun nìbọn ró. Abẹ́bí, ó yá, ṣí. Àríkẹ́. Ọjà. Máa tẹ̀lé bàbá tó ń rẹ̀ lọ́wọ́ sórí ti pákó. Àríkẹ́ ìjọ. Òṣì tó ṣọmọ o. Alábùkù bí ọkọ̀ panu mọ́. Mo kọ́kọ́ kọjá síwájú mi. Àríkẹ́, ṣé ò rí wípé ọwọ́ ti fẹ́ mọ pẹ́ ní sáà kíkíbá? Bẹ́ẹ̀ omi gbóná ti fẹ́ mọ pẹ́ lẹ́nu o. Ọ̀rọ̀ Awolabi àti AKANNI àwọn ti fi ń ṣàwẹ́wà jù. Ṣé ò rí wípé ẹ̀ka ti ṣèdájọ́ wọn ni? Àbíkú. Wo Abẹ́bí, èmi ò tíì ṣetán o. Bẹ́ẹ̀ ni, mi ì tíì ṣetán láti ṣèdájọ́ àwọn méjèèjì. Mo fẹ́ kán jìyà ìṣẹ̀tánṣẹ̀ dáadáa níbi tàdí wọn mọ́ yẹn. Àti wípé mo fẹ́ jẹ́ kí Awolabi mọ̀ wípé mi ì dédé máa fìyà jẹ AKANNI. Ìwà tí AKANNI wù, ìwà ẹ̀ṣẹ̀ ló ń jẹ ibi tó wà yẹn. Ó yẹ kó mọ̀. Ó yẹ ká jẹ́ kó mọ̀ lóòótọ́. Ìjàgbá lórí àpátápá rẹ̀ kù tí í parẹ́ lájúbà. Ìmọ̀ iṣẹ́ kù lé. Tí n bá kú ìlànà ìmọ̀ iṣẹ́ kù sọ̀nà. Má dẹni tó yẹ pé àtìlẹ́ àtọ̀nà òun ṣì ń bì kankan mọ́. AKANNI o. Eré rẹ ni ṣì ń ṣá o. Tí ẹ mọ̀ ń ṣe o. Mo mọ̀ bàbá. Ẹ wá bí. Ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí ní ìpè ibi tó yá bá máa gbé èèyàn dé. Orí agbéni débẹ̀. Èmi rẹ̀ ọ̀dà. Àti pé ẹ náà sọ́ọ̀sìn pé ẹ bá kúrò nílé ẹ tún ṣẹ́kù nílé. Ẹ bá tún kúrò lọ́nà ní ẹ tún ṣẹ́kù lọ́nà.
ẹ ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ papọ̀ kẹ́ ẹ dọyọ̀ kan bíbá yìí kẹtì ẹ̀ pè mí tẹ́ bá rí mi tú tẹ̀bí àmì ẹ̀bí mi máa wá tú ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn. gbólóhùn wá ìgbájú gbólóhùn wọ́n dákun fi ń lẹ̀ o ìdí ìṣe mí ìkọjá gbogbo èyí tó ń wíhùn gbẹ̀ngbẹ̀ mi bíi. pẹ̀lẹ́ pẹ̀lú gbẹ̀yìn ibi ló ń pa èmi. Àbẹ̀bí Awolabi fẹ́ mu omi níbi tó wà yẹn bẹ́ẹ̀ ni ọ̀fun ń gbẹ àmọ́ o èmi ò ní fún lómi mu o ìtọ̀ dí èmi Àríkẹ́ o ní òfìṣẹ́ omi mu bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tí ẹ rí Àríkẹ́ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n bọ̀. ẹ̀yin tó láyé o ìgbà ayé dà. Àbẹ̀bí mò ń bọ̀. ọ̀dà èmi náà ń dúdú ọ̀ Akànnì ó tí ì rí nǹkan kan. apanimọ̀wà gún olókìkí òru ìyẹ̀mí àtàpájòrí àtòrí ìjàpá àtẹ̀dọ̀jọ́ kájẹ́ pẹ́ẹ́nu ẹ̀ sọ̀hún tó ẹgbẹ́nu sọ̀hún ṣe tún rẹ́nu sọ̀rọ̀. Àríkẹ́ olólùfẹ́ mi ó sì rántí gbogbo bí a ṣe jọ bẹ̀rẹ̀ ìfẹ́ yìí ìyàwó mi. kóró gbà lẹ́nu ẹ̀ ṣé mi níyàwó ẹ̀ kò ní dáa fún ẹ. ìwé èrè tún níyàwó òun ó lò ṣe. abẹ́ rí pé kinní kan jẹun lórí ọmọkùnrin. ó jẹ́ o. ṣó tiẹ̀ rí ìnájọ́ tí mo wá bá yín rò ká lọ fún gbẹ tá lè bí ń pa nínú yín. bàbá lọ fún gbẹ ọkọ ẹ lè kó pa. àwọn ìyá rèé orú ìtàn mò ń gbé yìí. kò ní ìfẹ́ wọ́n kọ́ tó máa mú. gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ní ìranù ó tún complain. ìwọ ní ebi ń pọ̀ àbí. ṣé mo sọ bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ bẹ́ẹ̀. bàbá mi èyí tó wá sọ yìí ó wàá jẹun tó yòó. Àbẹ̀bí bá mi fún ní oúnjẹ. ó yá Àbẹ̀bí dásẹ̀ rí àfún. ó yá àbọ̀yó ó yá àbọ̀yó ó yá àbọ̀yó. Awolabi o pẹ̀lẹ́ o àgbáwo. ṣé o mọ̀ pé wọ́n ẹni tó bá béèrè ọ̀rọ̀ mo ló fẹ́ di ẹ̀gbọ́n. ẹni tó bá sì béèrè ọ̀nà kì í ṣìnà. àmọ́ wọ nígbà tó dé o ò tiẹ̀ béèrè kankánu méjèèjì kò béèrè. àtọ̀rọ̀ àtọ̀nà kò sì tó wádìí. kò béèrè Àríkẹ́ kò béèrè kò tún wá wádìí kò tó dá wọlé. ó kàn dé ó sì dàyà dé gbogbo ẹ̀. ọwọ́ ló pààrọ̀ yẹn kàn pọ̀. Akànnì fine boy looking stupid. stupid. ṣó tiẹ̀ mọ nǹkan tó ṣe fún mi ṣá. sọ̀rọ̀. mo ní lè sọ alárùn fún ohun tí gbẹ́gbẹ́ rẹ̀. iṣẹ́ èṣù ni mo lè tún wá gbé fóònù sí bá. ó dẹ̀ ń rìn kí ló ṣẹlẹ̀. Hello? Jọ́ta ló ń sọ̀rọ̀. Tọ́lá ni. Oh, anyways, ìwọ kọ́ mo fẹ́ bá sọ̀rọ̀. Bá mi gbé fóònù fún ẹni tó ní fóònù. Òun bi mí pé ta lèmi. Are you normal? Ìwọ girlfriend Akànnì. Ẹ gbà mí mo rògò. Oh, really? Ẹ ń gbádùn ara yín. Ó dàbí ń pò lórí burúkú làwọn tó ní ẹ. Wọ́n ní o bá mi gbé fóònù. Ẹ gbà mí. Ó kọ́ ti fóònù mọ́ mi lẹ́nu ní ṣá. Switched off. Wàhálà ti wà o. Wàhálà ti wà. Morogo ti pa fóònù o. Ó ti pa fóònù tèmi ti ta. Mo rògo.
jọ́ torí Ọlọ́run má pè mí. Jọ́ torí Ọlọ́run. Ṣé o mọ nǹkan tó bẹ́tà? Rọra wọlé nísìn. Kó lọ pé Tókẹ́ àbí Tọ́ládé àbí whatever tó porúkọ ẹ̀ lọ pé jáde fún mi sínsìn. Kí ló tó ń ṣe báyìí? Ok, ìgbà tí wọ́n gan wọlé sìn, so orí èèyàn tó jọ Tọ́lá nínú ilé. Jọ́ torí Ọlọ́run ó possible o lè gbé pamọ́ èmi ò mọ̀. Jọ́ torí rọra wọlé sẹ́ kó bá mi pé jáde. Can you imagine? That idiot tó tún nígọ̀ tó ń sọ fún mi pé girlfriend Àkànní ló ń sọ̀rọ̀. Sórí Tọ́lá ní tà ń sọ̀rọ̀ nípa èyí, ọmọ àbúrò dáàdì mi ni. Mo kú o, Àkànní kí ló dé? Kí ló dé tí rọ̀bá yí ẹ̀jẹ̀ báyìí Àkànní? Kí ló tó láìkì rọ́bà yìí? Ọmọ àbúrò dáàdì ẹ̀ ni. Sórí ọmọ pé inú compound làwà mo dẹ̀ ti ń raise voice mi ìdẹ̀ láìkẹ̀ rárá wọlé sìn kó pe gẹ̀yẹn síta fún mi. Ṣé màá fẹ́ family mi ni? Ọmọ yẹn bàjẹ́ ni. Wo kó dẹ̀ máa wo mo ti báwí gan ni o tí mo ti ṣèbáwí fọmọ yẹn ó bàjẹ́ ni kò ń ṣe pé. mo ní ìdìbò tiẹ̀ bá wí tí ò bá ṣe pé ó stupid ó tún wá ń gbé kọ́ọ̀lẹ̀ tí ó yẹ kó pick call títẹ̀. Ìbàjẹ́ ni ọmọ yẹn bàjẹ́ ni so nǹkan tó ṣe yẹn gan in fact mo lè ní kó kúrò nínú family wa pé kó má bá wa ṣe ẹbí mọ́ irú ìwà àbàjẹ́ òsì wo nìyẹn tó ń gbé kọ́ mi wọ́n á sọ fún girlfriend mi pé má wọrí mo ti bá wí jọ Àríkẹ́ má bínú torí Ọlọ́run. mo ti gbọ́ sorry anyways ìyẹn tí ẹ̀kọ́ lè mi ṣe wá síbí báyìí reason tí mo ṣe wá síbí báyìí ọkọ nìyẹn reason tí mo ṣe wá síbí báyìí ni pé ó tún ti ṣẹlẹ̀. kí nìyẹn. mo ti lóyún. Àríkẹ́ ó ti tún lóyún bó ṣe wà yìí. Sórí oyún tó níyẹn at least nǹkan rí ni ó dẹ̀ yẹ ká gbájú ká gbà lórí pé lóyún ni torí tíyàn bá lóyún nǹkan tó dáa ni ẹ̀kọ́ tẹ́mi kàn wò ni pé o mọ̀ Àríkẹ́ ọmọ kan tó wà lẹ́nà o mọ̀ pé kò sí nǹkan kan gbogbo lè ṣe mọ̀ pé fake ni kì í sọ original Àríkẹ́ ó ṣe jẹ́ ká gbọ́gbọ́n dá sí. Àkànní ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o ṣé o mọ̀ pé lè kọ́lá lákọ̀ọ́kọ́ òun kọ́ lẹ́lẹ́kejì òun dẹ̀ kọ́ lọ lẹ́ẹ̀kẹta Àkànní jọ nítorí Ọlọ́run sórí jẹ́ ká fi eléyìí lẹ̀. Òótọ́ lùkọ́ tó sọ èmi ò tiẹ̀ mọ̀ pé ó ti pọ̀ tó yẹn tẹ́lẹ̀ ìgbà tó sọ́ọ̀sì mo ti rántí pé ó dàbí lè lọ́la jẹ́ kó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún but still nǹkan tí mo ti ń try àti sọ ní fún ẹni pé sórí kò ní dáká bímọ sínú ìyàbá yìí náà Àríkẹ́ tó gẹ́tì kan tẹ́mi sọ ní báyìí ká bímọ sínú ìyàbá jẹ́ ká wọ́gbọ́n dá sí ìjọ náà. Àkànní jọ honestly sórí gbogbo àlàyé tó ṣe ó yé mi o mo dẹ̀ mọ̀ pé ó lè dáná ní gbogbo nǹkan tí wọ́n náà ń sọ bọ́ èmi ò bá ní kó jẹ́ ká fi eléyìí lẹ̀ ṣé o understand tá a bá filẹ̀ tẹ́lẹ̀ bá wáyé náà ń sìn yìí ó lè jẹ́ òun lọ́lọ́run máa lò láti fi ṣínà fún wa tí gbogbo nǹkan dẹ̀ máa lọ dáadáa jẹ́ ká fi eléyìí lẹ̀ Àkànní ṣùdẹ̀ wá rí ṣé mo pé àwọn àgbà náà sọ wípé nǹkan tó mọ́ bá máa jẹ ó máa ti mú wá látọ̀run ni Àkànní jọ̀ọ́. wo Àríkẹ́ dákun wo àwọn àgbàlagbà ń tàn wá ni o tó bá wọ́n ń tàn wá gidi ni o àtìgbà tí wọ́n ti gbọ́ ọmọ wo ni wọ́n gbọ́ pé wọ́n bí nìkan tó wá gbé báàgì oúnjẹ wá sí ayé ọmọ kan kò kí ń gbé nǹkan tó máa jẹ wáyé má yẹ kán parọ́ fún wa Àríkẹ́ nǹkan tí mo fẹ́ kó mọ̀ ní pé sórí èmi ò tiẹ̀ kanlẹ̀ láìkí ká máa sọ ọmọ ní Kọ́láwọlé àbí Kóredé mo láìkọ́ ọmọ Bọ́láńlé jẹ́ ká sọ ọmọ wa ní Bọ́láńlé jẹ́ kọ́ ọmọ yẹn Bọ́láńlé kó bá nǹkan lẹ̀ má yẹ ká bímọ sínú ìyá yìí náà. Àkànní jọ máa ro ti tèmi náà mọ́ tiẹ̀ ro ti tèmi náà mọ́ tiẹ̀ wo pa á lè ní pa á lọ́la ara ló ń fàbọ̀ sí o ara ló ń fàbọ̀ sí o. àwa méjèèjì náà ni mò ń rò ó ṣé wò ó rí àwọn ẹgbẹ́ mi tó jẹ́ pé ìlú òyìnbó náà wà tọ́dẹ̀ lọ bímọ sílùú òyìnbó owó èmi náà náà ọ̀dẹ́ fẹ́ fújàbọ̀ kò níṣẹ́ lápá torí ẹ̀ náà ni mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe ibò dáká tún bímọ sínú ìyàbá yìí. so kí n tún lọ ba oyún eléyìí jẹ́ kí n tún lọ yọ oyún eléyìí àbí Àkànní kò sí wàhálà tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn. Ṣebí o fẹ́ ṣebí wà lọ hospital níta wọ́n bá gbógun gbẹ̀wà nígbà Àríkẹ́ sọ̀rọ̀.
ó máa ń lọlẹ̀. Àríkẹ́ bàbá ti kọjá bíbá ẹ̀ nǹkan sì dúró lọ. Dókítà ẹjọ́ ẹ help mi ẹjọ́ dókítà Àríkẹ́. Tológì ni bá gún àjà ojú akáni ojú akánu. Ó yà wèrè já nípa àwọn tani sílẹ̀. Wọ́n bí minister trouble. Ẹ̀wọ̀n bí tí o bá ti sí níbẹ̀ yẹn ara mi kì í. Olóńgbò ọ̀gá ọ̀gá tó pọ̀ gẹ́gẹ́ ránṣẹ́. Kí ló ṣe ẹ́? O fẹ́ tọ́lẹ́tì. Wèrè ní ẹ̀ o, sọ́kùnrin lè ṣá, o fẹ́ tọ́lẹ́tì tó wá ń pariwo báyìí. Àti mú wọn náà ní ikú ìjọ bẹ́sikẹ́. Wọn náà ní tó bá délé ìsìn o máa ṣẹja tútù. O máa dáwọ́ lẹ̀ yàwó ẹ̀ máa béèrè pé mo ti lówó. Sí sálárì ẹ̀ lè ká gbogbo bùkátẹ̀. Ó yà wèrè ṣá. O débí báyìí, o kí mi, o ń béèrè Ayọ̀mídé lọ́wọ́ mi. So fẹ́ kú ni. Kódà, mọ́mọ́ àná, jẹ́ kí n sáré change mọ́ bọ̀ sí. Wọ́n fẹ́ lè ní nǹkan ló máa ń sábà mú mi tí mo bá ti mọ̀. Lóòótọ́ mo máa ń gbọ́ tó máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ilẹ̀-ìlú, ṣùgbọ́n kò yé mi, bóyá kò láyé mi dáadáa. Okay. Ìtumọ̀ rẹ̀ ni pé olólùfẹ́ méjì gbọ́dọ̀ ṣetán láti dúró tẹ̀ra wọn. Yálà nígbà ìṣòro àbí bá ìpọ́njú. Ọgbọ́, ṣé wọ́n sì continue? Mo lè fi ilẹ̀ akí tẹ̀sẹ̀ wọ́rọ̀ ká tún wọ́n kíkó òtútù. Ikú tó bá pa ó fi ra ìtumọ̀ àṣírí. Kò dẹ̀ sí ṣíṣe kò sáǹṣe. Èmi náà máa fi kú ní ìbúra mi láṣírí. 500,000. Ṣé tí n bá tẹ̀lé 500,000? Ẹ máa fọ ẹ̀mú tó káàdì fún mi náà dáadáa. Tí wọn ò bá nífẹ̀ẹ́ ara wọn tọkàntọkàn, tí wọn ò dẹ̀ bá ara wọn lò, àti délé ìlú rìn fún mi.